báyìí lọ́tà ṣe ayẹyẹ kan lọ́dọ̀ olúwo ìlú àkọ́kọ́ ní ìpínlẹ̀ yìí ọlọ́run wà wọlá kó ní jọlọ́run ẹ̀mí gbogbo àlàáfíà yọba àdájọ́ fún yín gbogbo táwọn afá wa tọrọ fún yín ọlọ́run ó gbà èyí táwa náà tó wá ń tọrọ fún afá wa ọ̀pọ̀ ọlọ́run wọlá tó ìwọ lọ gbàdúrà ọlọ́run ẹrú máa ṣàdúrà ní ìta àṣẹ lónìí ọlọ́run gbà ìta àtọ̀ṣe ọlọ́run gbà wọlá àṣẹ tó fi ń jọlọ́run wọlá àkápá agbára rẹ ọlọ́run ìlú Ọ̀yọ́ ọlọ́run ó ti fa ọba àbá wa yọ ń bẹ̀ ó ti ṣe wọ́n lẹ́nu àmì ọlọ́run bá kún wọn o ọlọ́run bá kún wọn o ọlọ́run bá kún wọn o ọlọ́run àgbọ̀ ló kún àwọn ànábì rẹ tí wọ́n fi ṣàṣeyọrí ọlọ́run bá kún wọn o lórí àdáwọ́lé tọ́ba iná ọlọ́run sí lókun fòye fún wa wọ́n ń pè wọ́n ń ṣètò bí wọ́n ṣe ṣe kò lé sá ọlọ́run gbogbo aburú tọrọ ọmọ mọ́jà á mọ̀ orin ni ojú ó bí fún àfáà kó bí oore fún ìsìlámù kó bí oore fún ìlú Ọ̀yọ́ àti ìlú àgbà láàyè lóògùnmọ̀sọ ọlọ́mọdé rẹ̀ káwọ́ bàjẹ́ níbẹ̀ bá a sànú yín wàá sì lò káwọ́ la kún ìdí àrùbí ìnáwó àlímọ̀ bisáàtì sùdó wọn lé ẹrú lè họra bí alára ọba tó mọ̀ wájú wa lọ nígbà tí ń sọ̀rọ̀ ní tó ń ro nǹkan ó lè tẹ́ èrò tẹ́ ẹ̀sọ́ jáde ń mọ̀ gbogbo ohun tí ń bẹ lórí èrò ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá a ṣe wá bá a mú sáwá sáwùsẹ̀ ọlá ìsàtò ọ̀sà oṣù yìí ọlá àpò ti sẹ̀yìn náà lẹ́sà lóògbọ́sọ ọ̀sà àwọn fáwa náà lẹ́sà ń lọ́ọ̀yọ̀ Nàìjíríà ó tó ṣe ń lẹ́ni ẹ̀sà káàkiri àgbáńlá ayé ọlọ́mọba ṣe ilé ní ẹ̀sà owó tó tara yín jáde ọlọ́mọba sílẹ̀ ní ẹ̀sà ààbò tó wá dájú ọlọ́mọ sábà mú bá yín àtẹ̀yìn àti gbogbo tó tara yín jáde àti etí mi àti etí mi síbẹ̀ fáfá wa náà àti gbogbo àwọn àlùmọ̀ lápapọ̀ ọlá masha Allah la quwwata illa billah ọlá masha Allah la quwwata illa billah ọlá masha Allah la quwwata illa billah gbogbo tá a wá kù sí ọlọ́run àtẹ́wọ́ rẹ̀ sí ọ àdéhùn rẹ̀ ni pé inna Allaha ghafurun rahim ọlọ́run foríjì wa o ọlọ́run foríjì wa o ọlọ́run foríjì wa wá jẹ́ kẹrì ó bó àdárú ọlọ́run jẹ́ kẹrì ó bó àdárú ọlọ́run jẹ́ kẹrì ó bó àdárú Allahumma anta rabbi la ilaha illa anta alaqta bika wa ana ala bika wa alika ma satatu a'udhu bika min sharri ma sanatu abu laka bi ni'matika alayya wa abu bi dhanbi faghfir li fa innahu la yaghfiru dhunuba illa anta لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم سورة الفاتحة kí bàbá wa àgbà ìmáàmù Ògbómọ̀ṣọ́ kí wọ́n ní àwọn ń gbé nǹkan àrọ̀wá fún bàbá wa Khadimul Muslimin ìlú Ọ̀yọ́ àpò wọn ní mọ́mú Ògbómọ̀ṣọ́ mọ́ nìkan mọ́ láàrin wa àtọ́lọ́hun sẹ̀mú 50 tani wá kí la jẹ́ ẹ tọrọ àforíjì rìn Ọlọ́run dẹ́ni lóòótọ́ ni kìí solóńgbèrágà ẹ tọrọ àforíjì nínú ọlá yín nínú ipò yín أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن má wulẹ̀ jogún pé tọ́lọ́run ṣe fún lágbájá ọmọ wa kórìíra rẹ̀ lónìí tílẹ̀ mọ́ yìí nílẹ̀ Yorùbá béèyàn bá gbé ìmáàmù Ògbómọ̀ṣọ́ bó ní ń bínú lọ ni táwọn ọba máa rí wọn látàtàmọ́ náà má fàtọ́ lọ́wọ́ bí yí bá dọ̀kún ولا تتمنوا má fàtọ́ lọ́wọ́ bí ما فضل الله بعضكم على بعضكم
على بعد للرجال نصيب مما اكتسبوا للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبوا واسألوا الله من فضله. Allahu akbar. orí tọ́lọ̀ ń ṣe fún wa nílẹ̀ Yorùbá ní ìsìn ni pé a kì í bínú ara wa tẹ̀ bára àfa kankan tí bá ń bínú mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ òpùrọ́ ni. Nílẹ̀ Yorùbá àì bínú ara wa ẹni tó jẹ́ lẹ́bọ̀yà ni. ẹni tó jẹ́ lẹ́bọ̀ nínú àláfà ni tí ń bínú bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́. tí ń bínú bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ bọ́lá ti ṣe wọ́n ní ń dùn ẹ má wulẹ̀ jowú ẹ má jẹ́ kí n tún bẹ́ lọ́wọ́ kọ́ má bàjẹ́ ó ti kọ táìmù tébù kálukú bí ó ṣe rìn bí ó ṣe jẹ́ bí ó ṣe gbé bí ó ṣe lò ó lánàá lálẹ́ dá yín lò tẹ́ bá kọ́ ga wa lónìí o agbàfọ́lọ́run lára yín o tọ́ra afẹ́kọ́mọ tiwa náà ga jù yín náà lọ nínú Ramadan àwọn ń béèrè lọ́wọ́ àsìkò owó gẹ̀lẹ́ fi ń sinmi ná láti ìlú kan bọ́ọ̀lù kan ẹ wá ń lọ sí wáàsí ọ̀rọ̀ Ọlọ́run nìbàdàn ẹ wá lẹ́tùn yàdọ̀ àwọn àbá ìmáàmù bí tá à jẹ́ nǹkan kan iṣẹ́ tó fi máa bínú ọkọ̀ mẹ́jọ orí obìnrin mẹ́jọ orí ti jẹ́ lọ́wọ́ ara kókó ń bẹ́ẹ̀ ní fọ́dúlẹ̀ yìí kí lẹ́ máa bínú sí gan ọ̀n jayé tẹ lọ́mbàdàn ọ̀n ṣe tiẹ̀ lọ́lọ́yọ̀ ọ̀n ṣe tiẹ̀ lọ́lọ́ Èkó ẹ béèrè oore mi pọ̀. كان بكل شيء عليما. gbogbo tí ń bẹ láyé ó ti nímọ̀ pẹ̀lú bí ó yẹ ṣe bàbá ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ẹ ṣe lẹ́kítọ̀ lọ́dọ̀ gómìnà Ọ̀yọ́ state ó wá jẹ́ international lecture tó kárí ayé. Kristẹni ni a wá ṣe wáàsí. Ìwọ tó wá ní Kùránì ló ń bínú ẹni ó jẹ́ wáàsí fún ọ. Èjìlé ọ̀rọ̀ nídàgbé láyé. Tọ́ba ẹ̀kọ́lọ́n tiẹ̀ ní tí ó fi hàn pé ní tí lágbájá ṣe láyé ní èyí tí Ọlọ́run ní kéjì ni ó ṣe yí àdúró tí ẹ̀sìn yìí tẹ́jìdé ṣe láàfẹ́rò ní yìí. Àwọn tó bá lẹ́yìn géètì náà ń bọ̀ ní. Àwọn tó bá lẹ́yìn géètì náà ń bọ̀ ní. Káti àṣìṣe tèmi náà mọ́ kò sẹ́ni ọ̀hún. Àfọlọ́run búra tó fọlọ́run búra tó fi Ọlọ́run búra. Kò sí bí èèyàn ṣe lè tó. Àwọn àkíngbà wa rí láàfin bẹ̀rù lẹ́yìn ọba tó bá dá wa. Bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ bàbá forí kalẹ̀ àlèmọ́ràn tí nínú àdúrà àlèmọ́ràn tí. Wíwá yín ní ń dẹ̀ kẹrin níbí láàyè yìí ọ̀dọ̀ bàbá Khadimul Muslimin ẹ ti dọ̀gá wa. Sọ́jọ́ tó fẹ́ rà nẹ́bí ọjọ́ orí rẹ̀ lọ sọ́jọ́ orí ànẹ́bí lọ ga jù. Sọ́jọ́ orí ànẹ́bí lọ ga jù níjọ́ tó rán nílùú Mákà. Ànẹ́bí wa jọ ojú ànẹ́bí ju sójú Abubakar lọ. Sànàbí ju Abubakar lọ lọ́jọ́ orí ni. Àwọn tọ́lọ̀ ń gbélé lọ wọ́n sáré sọ mí tara wọn sọ́lá Abubakar wá tán. Sọ́lá Abubakar wá tán nígbà tó wá gbà fún ànẹ́bí ni kò wá jẹ́ bí ti jẹ́ mọ́. Wọ́n kò yẹ ta gbogbo yányán. Sọ ma burú tó fi ń ṣe ààrẹ tó ń bínú rẹ̀ òun kó bá ẹni àbínú yín o. Bàbá ìmáàmù wá dìde. Bàbá ìmáàmù wá gbalẹ̀ Yorùbá tọ́jọ́ bá kọ̀ǹfàmù èèyàn kan bínú ni o. Mú dòdò dání ọ́ dẹni tí gbogbo ayé ọmọ pè. Àsìkò táwọn èèyàn ń kéwú dẹni àbùkù láwùjọ. Ẹ̀yin wá di kéwú gba mọ́tò tuntun.
Ọlọ́run fẹ́ sóore fún Mákindé ní Ọlọ́run fẹ́ sóore fún Mákindé ní o. Àbúrò ọgbà Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ń lọ ra mọ́tò tuntun fún mi bọ́ọ̀sì látọdún 11 rú bọ́ọ̀sì. Irú bọ́ọ̀sì ń. Fóònù rẹ̀ ní tí ẹ̀ bí o tí ẹ̀ béèrè ọkọ̀ mi. Béèrè ọkọ̀ mi. Bàbá wa ṣẹ́ ọmọ ìdín Àjàní bá lò. Ìmọ̀ ta. Tí wọ́n fi kú bọ́ọ̀sì náà wọ́n lò tẹ̀lé pàdé. Iná wọn ń lò tán pàdé Ọlọ́run. Torí pé kèé rẹ̀ kàkẹ́ sá bọ́ọ̀sì. Èé ṣe ó sì dùn kó ọmọ kéwú. Ó dùn kó ó ní. Tí Ṣèyí Mákindé ṣe fún yín gbogbo wa ló ṣe fún. Ní tí Ṣèyí Mákindé ṣe fún gbogbo àwọn mùsùlùmí ló ṣe fún. Tábùkù bá kàfà kan. Gbogbo ayé lọ́kàn. Akí gómìnà kọ́kárí. Gbogbo tá à ń wí nísìn bàbá ìjọ tí bàbá wa ìmáàmù àgbà lọ́fà àgbà àwa ń bẹ̀ àgbàdúpẹ́. Àwa ń bẹ̀ ń gbàdá bàbá ìmáàmù ọ̀fà lọ́fà tán gba tiwọn àwa dúpẹ́. Ìmáàmù Ansarudeen lọ́yọ̀ wọ́n fún wa tó Alájà Mọ̀súrà àrígbà. Ti Muslim Ọ̀yọ́ community náà dé pátá àti bínú ètò dé. Àbí? Ìfọyọ̀ náà o. Ògbómọ̀ṣọ́ ní ọ̀kọ́kọ́ gbà ní. Kò sì dítọ̀yọ́ lọ́wọ́. Tọ́ba ẹ̀ka ń béèrè tí a ní déédéé ni sáàsá bínú ètí tí wọ́n. Ọlọ́run. Sẹ̀mó 60. 50. Oko wa fún Imam Daudi igi ogun. Tani wá. Tani bàbá. Bí Ọlọ́run gbó kọyín dé ní Saudi. Bí Ọlọ́run gbó kọyín dé nílẹ̀ Lárúbá. Bí Ọlọ́run gbó kọyín dé láàrin gbogbo ìjọ̀gbọ́n. A sì tọrọ lọ́wọ́ yín jọ́nà. A sì tọrọ lọ́wọ́ yín jọ́nà. Ẹ fi wá sáyé advisor yín awi. Kọ̀ wá sí nǹkan kan tá a wí tá a lọ́dá tẹ̀ dáhùn. Ẹ̀yọ̀kan tá a lọ́lọ́run bá yọ wá. Lọ sọ fún gbogbo àgbáńlá ayé. Tọ́lọ́run fi yọ àwọn bàbá. Ẹ jẹ́ ń wádìí. Mo wá rí i pé jọ́ta ń ṣe àjọ̀dún ọdún kẹta ibi ìmọ̀lọ́ náà láti tàgá. Bí a lọ náà láti tàgá yẹn tá ń sọ ọdún kẹta ọ̀tọ̀ ní ta fẹ́ wí. Ọlọ́run wa ní tó béèrè ìdí agboolé làwọn èèyàn kan ní ọjà èèyàn méjì mo tiẹ̀ kí ọjà. Èèyàn méjìlá ní ọjà dé. Ẹ̀wà wàdúrà yìí. Ẹ̀wà wàdúrà yìí. Ó dààmú nínú àwọn olóòtú tẹgbà níjọ́ náà ti gbà pé Ọlọ́run ló rán wọn. Ìjọ náà ni wọ́n ti gbà pé Ọlọ́run ló rán wọn. Allahu Akbar. Àlejò tó bá wá àyè kan tí bá ń jíṣẹ́ Ọlọ́run ọba. Ojú ọ̀nà ti fi rìnrìn àjò kódà béèyàn jáde nítorí iṣẹ́ Ọlọ́run tó rìnrìn àjò gan. Tó rìnrìn àjò gan tó tún gbààwẹ̀. Ìgbàdúrà àwọn lára rẹ̀. Ó sì ṣẹ́jú méjì. A gbọ́dọ̀ gba táìmù yín mọ́. A gbọ́dọ̀ jọ pọ̀ lásìkò yìí. Ẹni Ọlọ́run bá ti síwájú bá a dúpẹ́ ni o. Àbúrò ní ṣe yín. Ààbò Ọlọ́run ó dájú nínú ọkọ̀, nínú òfurufú, nílẹ̀ ẹlẹ́. Ààbò Ọlọ́run ó dájú. Àbá àgbà ìmáàmù àgbà ilẹ̀ Yorùbá. Ọlọ́run ní ìyẹn jẹ́ wọ́n lè fi hàn sàárẹ̀ tí ò ní rí kò yẹn ṣe. Ó gbé Ògbómọ̀ṣọ́ ni ẹ. Kò sì ní parẹ́. Kò ní jábọ́. Kò ní bàjẹ́. Àárín ẹ̀yà àti ọba Ògbómọ̀ṣọ́ yóò máa tún dán lọ ni. Ìtàn ìsọ̀fẹ́ ọbẹ̀ Ọlọ́run mú wọn kó. Ó yí wọn kó. Ọ̀yọ́ ò ní bàjẹ́. La ilaha illallah. La ilaha illallah. Gbogbo ìjẹta. Ọ̀dọ̀ tiwa náà ń bọ́ìlì ni. Àfàsìkò yìí dúró lọ́wọ́ ọba Akíntóyè Abdulhakeem Owóadé. Àjọ ń gbàwẹ̀ ni. Mùsùlùmí lọ́bọ̀ Ọ̀yọ́ o. Àní jẹ́ nìkan ó lé àwa mùsùlùmí kúrò lára ẹ̀ tún ìyá jákè máa lọ ànígbà. Gbogbo ayé ní ń wò wá o. Àní purọ́. Aláàfin náà ń wò wá o. Ìjọba tá a sì pàdé sórí kó sì má bàjẹ́ mọ́ ni àní kò sí ń tà mọ́tò ọkọ̀ ilé tó o bá lò bọ́ a kò sí ń tà èsè mọ́. Kò sí ń tà èsè mọ́. Kọ́mọ́ bàjẹ́ ló kù. Orí màálù ni. Ó ti dénú toko.
lónìí tá à ń sọ̀rọ̀ yìí sẹ́. lónìí tá à ń sọ̀rọ̀ yìí sẹ́. olódodo ọlọ́run níbẹ̀ lára rẹ̀ ọlọ́run níbẹ̀ lára bàbá tánjọ́ kó yìí o àníjẹ́ ẹ lọ lásán ẹ̀bùn aládùá torí tẹ́ ẹ̀bùn wa sẹ̀mú àádọ́ta tẹ́ kó wá fún wa òní ọ̀fẹ́ ju àádọ́ta tí ń bẹnu lé lọ ìmáàmù àgbà wọ́n tó fọ́ àmàrírì ọlọ́run sì mọ tí wọ́n dá ń dúpẹ́ sí ọlọ́run mọ̀ èjì ò ní parẹ́ ò ní ṣubú àti gbogbo ẹni tó dúró ti Islam àgbà ńlá ayé Allahu la quwwata illa billah. Ìmáàmù àgbà ń gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọn la dúpẹ́ lọ.